Ẹ tún káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Orogún, ẹ kú ojúlọ́nà apá kejì fíìmù náà o. Ẹ tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Orogún. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní fíìmù náà. Fún àwọn tí kò bá tíì wo fíìmù náà, ẹ gbìyànjú láti wò ó lórí YouTube. Níbẹ̀ ni wọ́n ti ń show rẹ̀. Ẹ tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo fíìmù Orogún apá kejì. Torí àǹfààní tí ẹ ó máa rí ni wípé a ó máa notify àwọn subscribers wa tí apá kejì eré náà bá ti jáde. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ohun tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Orogún. Ṣé graphics fíìmù náà tàbí àwọn òṣèré tí ó kópa nínú fíìmù náà? Ṣé storyline fíìmù náà ni? Èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí jùlọ, ẹ tẹ̀ sínú comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kí ẹ lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùà. Ó dìgbà.